mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá tí ó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Rivers èèyàn Nyesom Wike ó máa ti sọ̀rọ̀ ó ti tú àṣírí nípa ipò ààrẹ tí ọ̀rẹ́ tẹ́lẹ̀ èèyàn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Abíọ́dún Mákindé tí ó fẹ́ díje dù lọ́dún tó ń bọ̀ tí Wike tó sì ti jẹ́ kó di mọ̀ wípé nígbà tí àwọn fàyè hàn Mákindé nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party inú jẹ́ pé ó sá kúrò kó lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM báyìí níbi tó ti lóun fẹ́ díje du ipò ààrẹ ní ọdún tó ń bọ̀ ẹ̀rọ náà ti wí pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ní Wike àti gómìnà Ṣèyí Mákindé kódà lásìkò tí ètò ìdìbò ààrẹ ọdún 2023 ń bọ̀ níṣẹ́ ni àjọṣepọ̀ àwọn méjèèjì ló wá gúnrégé kọjá sísọ tó jẹ́ pé wọn ò lè ṣaláì má wàrà wọn kán má sì jọ ṣe ìpàdé papọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn méjèèjì wọ́n jọ ṣiṣẹ́ tako ẹgbẹ́ wọn ìyẹn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lọ́dún 2023 ni tó jẹ́ pé alátakò ẹgbẹ́ wọn ìyẹn ẹgbẹ́ òṣèlú APC tí olùdíje wọn jẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní àwọn méjèèjì ni wọ́n máa ṣiṣẹ́ fún ṣùgbọ́n nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé tán níṣẹ́ ni èdè àìyedè ló máa dé láàrin Wike àti Mákindé tó sì jẹ́ pé níṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi ẹ̀sùn ọ̀dàlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi kanra wọn tó ì jẹ́ pé àjọṣepọ̀ ọjọ́sí tí ó gúnrégé ó ti wá padà dàrú pátápátá o láàrin Nyesom Wike àti gómìnà Ṣèyí Abíọ́dún Mákindé ṣá o nígbà tí ó di ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú èyí gbágbájú gbàgede gbàgán Mapo Hall tó wà lágbègbè ọjà àbá ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìní gómìnà Ṣèyí Mákindé inú máa kéde wípé òun ti darapọ̀ àti ẹgbẹ́ òṣèlú APM àwọn ti jọ fi ọwọ́ sowọ́pọ̀ báyìí o tí ó sì jẹ́ pé òun ti darapọ̀ mẹ́gbẹ́ náà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún inú yóò ti díje du ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún tó ń bọ̀ bákan náà ni àwọn ọmọlẹ́yìn Mákindé ní gbogbo àwọn tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèlú PDP igun tiẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlànà náà kéde páwọn náà ṣe ẹgbẹ́ òṣèlú PDP mọ́ o tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APM ìní àwọn náà ni wọ́n ti darapọ̀ mọ́ bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi èèyàn ló ti ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Mákindé gbé yìí ṣùgbọ́n ọ̀sẹ̀ tí a wà yìí èèyàn ní kété tí Mákindé kéde tán inú Wike ló máa sọ̀rọ̀ lórí ẹ̀ Wike tú àṣírí pé òun ti mọ̀ pé Mákindé yóò wá gbogbo ọ̀nà láti lọ díje du ipò ààrẹ ó ló ti wà lọ́kàn ó ti ń lè tipẹ́ onígbà táwọn ò gbà fún nínú ẹgbẹ́ òṣèlú PDP tó fẹ́ lọ wá àyè màkọ́rọ́ yìí láti gba ẹgbẹ́ náà sápò ààrẹ kó lè bá sọ rẹ̀ di olùdíje ìní ó jẹ́ kí ó sá kúrò nígbà tó ń gbà fún un tó sì ní báyìí ó ti wà nínú ẹgbẹ́ òṣèlú APM láti mú èròǹgbà ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó ní òfò ọjọ́ kejì ọjà ní Mákindé máa mú ó ní ò lè darí orílẹ̀-èdè láéláé tó sì ní ó máa lulẹ̀ lọ́dún tí ó ń bọ̀ ní.